ẹja gbóríyìn fáwọn ìjọba kan. Gómìnà Kwara kan try. Abdulrahman Abdulrasaq. Bẹ́ẹ̀ni, gómìnà kan try. Níbi ká ṣe ètò ìgbà olùkọ́ tó mọ́yán lórí. O nílò láti mọ ẹnìkan. Once tó bá ti qualify, ó dáa láàrin èmi àti èmi lẹ́sìn mo kọ́ ẹ̀kọ́ ọdún mẹ́ta. Mo lọ yunifásitì mo ti lọ ọdún mẹ́ta. Ó lọ ọdún mẹ́fà. Lórí ètò pa afẹ́ nǹkan mọ́ ṣe ń kọ́ ma. Ẹnìkan wá ṣe dípúlọ́mọ̀ oṣù mẹ́ta. Ṣé ìyá bá dandawi ni wọ́n á kọ́ mi kí n máa kọ́ ma primary. Wọ́n kọ́ mi kí n máa kọ́ ma secondary ní tí mo lọ fún. Wọ́n ní what secondary èmi ṣe lè sọ bẹ́ẹ̀ yẹn fáwọn. Wọ́n á sọ fún mi pé ṣe bí èmi wọ́n ń ṣe bá a ṣe primary education ẹgbẹ́ lọ́dún mẹ́ta sí nígbà wọn parí iléèwé. Mo ti ṣe NC, mo ti ṣe degree. Mo wá lọ tàbí iléèwé ńlá kan nílùú Ìbàdàn. Mo wá ṣe olùkọ́ lọ́bẹ̀. Nígbà tá a ṣe interview oríṣiríṣi tán, ìpele bíi mẹ́rin márùn-ún ní interview tá a ṣe. Ìfọ̀rọ̀wánilẹ́nuwò. Bẹ́ẹ̀ ni a ṣe ìta kọ́lẹ̀. Nígbà tó yá wọ́n ní ká ṣe micro teaching káwá káwọn ọmọ òkè. Nígbà ẹlẹ́gbẹ̀ẹ́ kẹta àtúnṣe ọ̀rá interview ẹlẹ́ẹ̀kẹrin wọ́n á dúnàdúrà. Nígbà tí wọ́n á dúnàdúrà wọ́n wá ní pé lẹ́yìn iṣẹ́ tí mo fẹ́ kọ́ which is economics pẹ̀lú government wọ́n ní iṣẹ́ òun tó lè kọ́ ní primary school. Nítorí máa teach primary school àwọn o nítorí máa teach níbo secondary. Mo wá dáhùn pé wọ́n á kọ́ mi kí n máa kọ́ ma primary. Wọ́n kọ́ mi kí n máa kọ́ ma secondary ní tí mo lọ fún. Wọ́n ní what secondary èmi ṣe lè sọ bẹ́ẹ̀ yẹn fáwọn. Wọ́n á sọ fún mi pé ṣe bí èmi wọ́n ń ṣe bá a ṣe primary education ní level NCE. Mo wá dá wọn lóhùn pé department kan bẹ̀rẹ̀ sí tẹ́ ń sọ tí yẹ pé pẹ́sì náà pè ẹ̀ka ètò ẹ̀kọ́ kan ní gidi bí early childhood and primary education. Àwọn tó bá wà ń bọ̀ nìyẹn lọ wá kàn máa kàn mọ́ primary school yìí. Bíbẹ̀ ẹ̀kọ́ wọ́n á fún mi ṣẹ́ mo sì lọ ó sì tẹ́ mi lọ́rùn. So àwọn tí wọ́n ní ṣe pẹ̀lú ètò ẹ̀kọ́ àwọn kan dá wọ́n ti wọnú school wọ́n ti wọnú yàrá kàwé. Wọ́n sì wọ́n bá tipa wọ́n lè ṣẹ̀ka o ṣùgbọ́n wọn lẹ́kọ̀ọ́ jìnlẹ̀ tó. Ẹ tó wá gbélé kíní kan sí ẹ bá lọ sí education tó fínú fẹ́dọ̀ lọ ṣe spirit ìmísí education yóò wọnú rẹ̀. Torí tó tọkàn rẹ̀ wá ní. Spirit yóò wọnú rẹ̀ tó jẹ́ pé tó bá dé ibi tí ó ti kọ́ mọ kódà ká má fún lówó ó lè kọ́ mọ lẹ́fẹ̀ẹ́. Torí iṣẹ́ tó wù sí. Iṣẹ́ tó wù yóò ó lè kọ́ mọ lọ́fẹ̀ẹ́. Ẹ má fún mi lẹ́ ẹ má wọ̀rí. Yóò kọ́ mọ tayọ àlà ìtì yẹ kó kọ́ mọ. Yóò sì nífẹ̀ẹ́ àwọn ọmọ. Yóò sì nífẹ̀ẹ́ orílẹ̀-èdè torí pé kí ni yóò ti so ìfẹ́ rẹ̀ mọ́ ìfẹ́ orílẹ̀-èdè níbi tó ti lọ kẹ́kọ̀ọ́ bá a ṣe ń kọ́ mọ. So tó bá ṣe gbó wọ̀nyí àwọn kan dá wọ́n láti yọ wọ́n. Lóòótọ́ wọ́n ní wọ́n lọ ṣe diploma. Ó dáa láàrin èmi àti èmi lẹ́sìn mo kọ́ ẹ̀kọ́ ọdún mẹ́ta. Mo lọ yunifásitì mo ti lọ ọdún mẹ́ta. Ó lọ ọdún mẹ́fà. Lórí ètò pa afẹ́ nǹkan mọ́ ṣe ń kọ́ ma. Ẹnìkan wá ṣe dípúlọ́mọ̀ oṣù mẹ́ta. Ṣé ìyá bá dandawi ni. So tó bá ṣe àwọn ìjọ àwọn kan dáńsí kúrò ń bẹ̀. Tán wá gba àwọn olùkọ́ tí wọ́n mọṣẹ́ tán kọ́ṣẹ́ tán mọṣẹ́ yóò tún dáa jù bẹ́ẹ̀ lọ. Wọ́n sì ṣe ètò àyíká tó fáìn tó rẹwà fáwọn akẹ́kọ̀ọ́. Bá a bá ń kẹ́kọ̀ọ́ tó orú bá mú ara ò ní olùkọ́ ara ò ní akẹ́kọ̀ọ́. Yàrá tí ò lè gbà ju ọmọ 5 lọ tá a kọ́ ọmọ 20 síbẹ̀ ṣe mọ̀ yí pé kò sí bá a ṣe lè ṣe é tẹ́kọ̀ wọn lọ gèrè. Àbí tó jó rọ̀ tí sí ní ìjọ ẹja gbóríyìn fáwọn
ìjọba kan gómìnà Kwara kan try Abdulrahman Abdulrasaq. bẹ́ẹ̀ni gómìnà kan try níbi ká ṣe ètò ìgbà olùkọ́ tó mọ́yán lórí ò nílò láti mọ ẹnìkan once tó bá ti qualify digital ni register tó bá ti qualify kán sì fún ọ kò sì máa lọ yàtọ̀ sígbà kan o tó jẹ́ pé ẹni ó ti jáde sùkúrù láti bí ọdún mẹ́wàá tó ti ń yan ẹ̀gẹ́ tó ti ń bẹ ẹ̀gẹ́ lóko wọn tí ń yan gàrí. tó jẹ́ ìyàwó kánsílọ̀ wọ́n wà mú wa mú sátífíkẹ́ẹ̀tì rẹ wá wọ́n fún ní sí olùkọ́ eléyìí lè gba dédé kankan. tọ́ ẹ ṣe àdúpẹ́ mo rí i pé ẹ pàbí ẹ sì yàbí dùn ọ̀rọ̀ yìí àgbọn ká tó parí ibi Yorùbá níbi abágbàgbógi ó dáa ká bá bẹ̀ sọ̀kalẹ̀ mo fẹ́ padà sí àwọn ilé ẹ̀kọ́ gíga wa àwọn universities lórí máàkì tí wọ́n fi ń gba ọmọ wọ ilé ẹ̀kọ́ kọ̀ọ̀kan. ẹ ṣeun. kí ni ohun tí ẹ rò pé a lè ṣe sí i. ẹni tó burúkú jáì òní tí wọ́n ń ṣe so nínú irinwó máàkì ẹni tó gba 100 ó fèlè ní àbúpáàsì ó gbà dákanú ìdá mẹ́rin. ìdákanú ìdá mẹ́rin tó fèlè ní àbúpáàsì. ó fèlè ní. ẹni gba 150. 150. ó fèlè ní àbúpáàsì. kò tí ì pàṣì. ó dáa kí ló dé tí wọ́n ṣe ní pass mark medicine àwọn olóṣègùn òyìnbó 100 ni torí pé kí ni wọ́n mọ̀ pé àṣìṣe tó bá ṣe ó lè mẹ́mìí lọ́wọ́. ṣùgbọ́n àwọn àwa mọ̀ pé àṣìṣe tí sísà bá ṣe ọjọ́ ọ̀la yóò darí lédè bolẹ̀. àìsí tí dókítà bá ṣe yóò pa ẹ̀mí kan ní ó pa. láṣìṣe tí olùkọ́ bá ṣe ó lè pa ìran kan run. orílẹ̀-èdè kan run ní báwádà lókè ọ̀yà yóò dojú orílẹ̀-èdè bolẹ̀ pátápátá rárá tí olùkọ́ kan bá dúró ní kíláàsì kan yóò máa bá ọmọ bíi 30 sọ̀rọ̀ lẹ́ẹ̀kan náà tó bá kọ́ wa ní tó dáa sàdánkátà ìlú náà tó bá kọ́ wa ní tí ò dáńkọ́ ó kẹ́ni tí ó hákò lórí wọn ọmọ 100 50 ní kíláàsì mi dókítà ẹ̀rọ kan at a time lẹ́ẹ̀kan náà yóò máa dá aláàárẹ̀ kan lóhùn. bẹ́ẹ̀ni. tó bá ṣàìsí lórí ìkan lè escape tí sábà ṣàṣìṣe lórí kíláàsì ẹ̀rọ kan bí ọmọ 100 ọmọ 30 ní ṣàṣìṣe lórí wọn tó sì lè ní ìpalára fún ìlú. so èyí tí wọ́n ń ṣe ohun tí ò dáa ni o. ìmọ̀ràn yín fún wọn. ìmọ̀ràn mi fún àjọ JAMB àtàwọn yunifásitì àtijọba lápapọ̀ mo ti ẹ̀ gbọ́ wọ́n ní JAMB sọ pé ìdánwò táwọn ń ṣe o àwọn fi ń ranking lásán ni wípé òkè wọ́n fi ṣe ìgbéléwọ̀n ni kì í ṣe pé ìdánwò láti mọ ẹni tó mọ̀ bí àti tí ó mọ̀wé ẹ dákun só bá làákàyè kan mu ni kò bá làákàyè mu pátápátá ẹ jẹ́ ká council JAMB kí iléèwé kọ̀ọ̀kan kó máa ṣe ìdánwò àṣewọlé fún àwọn ọmọ tó bá fẹ́ lọ bẹ̀. ìyẹn ni mo rí ní kókó iléèwé kọ̀ọ̀kan kó ṣe exam àṣewọlé quality ọmọ tán bá gbà wọlé àwọn ni wọ́n mọ̀ ṣùgbọ́n tó nígbà tá a bá ṣe JAMB tán wọ́n tún ṣe post JAMB rèé ó fẹ́ẹ̀ tún lè ju JAMB lọ́ndà mi torí pé àwọn ilé ẹ̀kọ́ ò ní confidence nínú JAMB tí wọ́n ń ṣe gan. àwọn nígbàgbọ́ nínú àjọ JAMB tó jẹ́ pé CBT ò CBT wọ́n fọwọ́kọ́ síbẹ̀síbẹ̀ náà wọ́n tó tún ṣe kí ni wọ́n tó ṣe pé ó bá àgbà 300 kò gba 400 tó bá ti fẹ́lẹ̀ post JAMB ó fẹ́lẹ̀ náà. so àwọn àjọ JAMB kí wọ́n dákun kí wọ́n tún ọ̀rọ̀ yìí wò dáadáa kí wọ́n tún wò dáadáa 100 tí wọ́n ń fún ilé ẹ̀kọ́ olùkọ́ni
ó kéré jù o tí wọ́n bá fẹ́ kí ètò ẹ̀kọ́ kó tẹ̀síwájú tí wọ́n sì fẹ́ kí àwọn ọlọ́pọlọ pípé kí wọ́n máa yà sí ìdí ètò ẹ̀kọ́ nǹkan méjì náà ni kan increase cut off wọn kí ìjọba náà wá ṣe ètò welfare tó dáa ìgbáyégbádùn fáwọn teacher bẹ̀rẹ̀ látòrí owó oṣù. ẹ bá fẹ́ ṣe doctor lápèjúwe ṣé ìfẹ́ aláàrẹ̀ lẹ́wà ní débẹ̀ ni ẹ dá mi lóhùn àní ẹ dá mi lóhùn ìfẹ́ aláàrẹ̀ kọ́ owó tí ń bẹ ẹni tí ń ṣe dókítà owó ni kì í ṣe ìfẹ́ aláàrẹ̀ owó ni ẹni tẹ́ ń ṣe engineer ṣé ìfẹ́ aráàlú ló wá ní débẹ̀ pé ókè o ẹja máa kọ́ bíríìjì fún lo wa irọ́ ni owó ni owó tí ń bẹ ni ẹni tó bá wá ń ṣe teacher àwọn tán fẹ́ràn lùnú tán fara wọn jẹ yípe òkè afẹ́kìlù wa ó dáa ẹ máa wò ó bẹ́ẹ̀ ṣe ń wo tíṣà tẹ́mi ṣe jẹ́ tíṣà nísìn tí ẹ bá déwájú àwọn ọmọ mi oríṣiríṣi experiment ìmọ̀ bí wọ́n ṣe máa ń sọ ní Yorùbá ni mo máa ń fi wọ́n ṣe oríṣiríṣi àpẹẹrẹ àwòkọ́ṣe àkàwé tí n bá fi wọ́n ṣe experiment tí n bá fẹ́ fi wọ́n ṣe experiment tí ò dáa ní fi wọ́n ṣe àwọn mọ́sọ̀rọ̀ pé nǹkan tó dáa ni mò ń kọ́ àwọn. ọ̀pọ̀ wọn ti ẹ̀gbá olùkọ́ gbọ́ ju òbí wọn lọ bó ṣe rí nù. mo lọ́tọ̀ wọn mi kà yóò di pé my uncle say my uncle say. bó ṣe rí nù. àwa ará wọn kàn dánú wọn o tó jẹ́ pé kọ̀ọ̀kan náà nà ń kọ́ àwọn. ẹ̀jẹ̀ ò ní dáa kó mọ̀ níyọ̀rọ̀. kó mọ̀ níyọ̀rọ̀ so èmi ò rọ àwọn ìjọba wa kí wọ́n tún fi ojú mi wo iṣẹ́ olùkọ́ lẹ́ẹ̀kan sí i òyìnbó sọ pé if you want to hide something from an African man put it inside the book. tó bá fẹ́ fi nǹkan pamọ́ fún àwọn ẹ̀yà aláwọ̀ dúdú. ẹ fi pamọ́ sínú ìwé nígbà tá a wà akẹ́kọ̀ọ́ yẹn bíi pé a kàwé yẹn a kàlákà yìí bíi pé a kàlákà yìí fún la ṣe fẹ́ rí ìwé kà inú ìwé sì ń dàgbàsókè wa o gbogbo ẹni tí ẹ bá rí lónìí ládàárí tó bá ṣe dáadáa ẹ lọ bí léèrè irú àwọn ìwé wo ni ń kà inú ìwé ló wá inú ìwé olùkọ́ sì ló kọ́ olùkọ́ sì ló kọ́ olùkọ́ lè kọ́ ní gbogbo nǹkan tán but wọn bá tán bá kọ́ ní primary secondary university náà ni ó mọ padà mọ́lé nígbà tó bá dòmìnira ara rẹ̀ tábà kọ́mọ lákọ̀ọ́yé tábà dòmìnira ara wọn kí náà fẹ́ kà ṣé yóò yé wọn tán bá kàwé abẹ àwọn ìjọba wa ká fojú mi wo ètò ẹ̀kọ́ infrastructure kájẹ ó dáa ètò ìgbáyégbádùn àwọn olùkọ́ ó ṣe kókó ó dáa nísìn tíṣà tí láńlọ́ọ̀dù lẹ́kùn lé pé kò lówó lé san owó tí ò tó nǹkan owó péréte tó bá délé yàrá kàwé kí ni ó kọ àwọn. wọn nínú dídùn nílé ní fajú àjọ ní ìlọ́nà oko. bẹ́ẹ̀ni iṣẹ́ olùkọ́ kò ṣe é sọ̀yàn kọ́ pé dẹ́gbẹ́dẹ́gbẹ́ ó gbọ́dọ̀ lọ kíláàsì irọ́ ni. ṣùgbọ́n ẹ sọ nípa àmójútó lẹ́ẹ̀kan. bẹ́ẹ̀ni. ẹ sọ pé kò sí sọ̀yàn kọ́. kò sí sọ̀yàn kọ́. bíbò. àmójútó bẹ̀ ni pé kí ẹbí tíṣà nù. tó bá fojú lọ fáwọn ọmọ yóò ṣiṣẹ́ ṣe o. torí pé ọ̀bù láti ṣe láti inú rẹ̀ ni. ààrẹ mú lágídí sí. bẹ́ẹ̀ gbé CCTV sínú kíláàsì kí ẹ tún dúró tì báyìí pé a máa kọ́ wọn kó kọ́ lẹ́sìn plan jù bẹ́ẹ̀ lọ tí ò bá wù láti kọ́ mọ òfégè ni o òfégè ni it's something that it is inborn it has to come from your mind bí mo fẹ́ kọ́ àwọn ọmọ yìí a máa pùṣẹ̀ ó wà máa ṣe àmójútó ọmọ kọ̀ọ̀kan ní yàrá kàwé rẹ̀ ìgbàtò sóyè yín oyè wa sí ìbéèrè wa kò sí ìbéèrè ó dọ̀la. ṣùgbọ́n tíṣà tó bá mọṣẹ́ rẹ̀ níṣẹ́ kò ní béèrè pé sóyè yín òun yóò dúró léèrè béèrè. yóò fi mọ̀ bóyá wọn bí òye wọn. ó yé wọn bí òye wọn tí ò bá wá yé wọn yóò wá tún wọn kọ́. ìgbàtò wọn ní kọ́ yín mo ti kọ́ yín bá dìpàdé oṣù ẹ máa mú owó ẹ máa lọ ìyẹn ò lè lo adébí kankan. ẹ ṣe àdúpẹ́ àgbọ́ àlàyé yín lágbòye dáadáa ní ìparí ká ẹ tó máa lọ gẹ́gẹ́ bí ẹ ṣe tẹnu máa ó hàn dáadáa náà ọ̀rọ̀ yìí wípé ara wọn kàńdá kan nínú ìrẹsì ìmọ̀ràn wàrà lè gbà ẹgbà mẹ́rin láti sọ pé àwọn olùkọ́ ẹgbẹ́ yín kan tó jẹ́ wípé
wọn àmúṣẹ́ ìdọ́kọ̀kọ́dọ̀ lákàn sáà ṣe gẹ́gẹ́ sọ pé wọn ní àtúwẹ́ pé wọn ti ẹ̀rí síbi iṣẹ́ ń gbà míì àbí wọ́n wà ń bí iṣẹ́ gan ọ̀nà bí ó ṣe sájáde ni wọ́n mọ̀ sá ẹ̀kàn gbà wọ́n nímọ̀ràn nítorí àtúbọ̀tán. nínú iṣẹ́ tí tó dangerous jù tó léwu jù iṣẹ́ olùkọ́ni wa ó léwu fún wọn tó ń ṣe ó léwu fáwọn ọmọ rẹ àwọn ọmọ tí èèyàn bí ó wà nílé ìwé yẹn àbí. tẹ́sí ilé ìwé o kódà tí ẹ̀kọ́ wọn lọ Amẹ́ríkà lọ kẹ́kọ̀ọ́ ó tún wá léwu fún orílẹ̀-èdè lápapọ̀ ó léwu fún yàn torí pé kí ni tó o bá ń gbowó tó o kọ́ àwọn ọmọ ní tó yẹ kó o kọ́ wọn kò sáà lùbáríkà ní owó Ọlọ́run ní fìbùkún sí i. téèyàn kórè níbi tí ó gbìn sí. bẹ́ẹ̀ ni ṣẹ́ẹ̀sì iṣẹ́ olùkọ́ ni iṣẹ́ àfaradà ni kódà ká máa sanwó tó pọ̀ fún yàn. wọ́n ti sọ pé ọ̀run lè bẹ̀rẹ̀ tíṣà wà. rárá èmi ò gbà báwọn bí ẹ bá jẹ́ tíṣà tó kọ́ ọmọ dáadáa tí ò bá sin lọ́run yóò wọná o èrè ò sí lọ́run. tí ẹ bá jẹ́ tíṣà tó kọ́ ọmọ dáadáa tí ò bá sin lọ́run yóò wọná. Ọlọ́run fi yẹ̀ jẹ́ èrè tíṣà ń bẹ láyé yóò sì gbà lọ́run ni tó bá sin lọ́run Ọlọ́run san lẹ́san rẹ̀ lọ́run. èrè tíṣà ń bẹ láyé ń bí ẹja o nígbà táwa kéré ọmọ tíṣà yọlódò ọmọ tíṣà ni máa ń ní láárí jù ọmọ tíṣà máa ṣe dáadáa ni láàrin àwọn ẹgbẹ́ wọn kódà kó má bùjú sọ́nà èrè tíṣà nù ibi tí ó ti jẹ ara ọmọ ni ó ti jèrè wọn. torí pé ó bójútó ọmọ ọlọ́mọ. ó bójútó ọmọ ọlọ́mọ. ẹni tí sì ń dẹta ìsà òkété ìdìmọ̀lẹ́ dẹ tiẹ̀ lẹ́yìn. ó dẹ tiẹ̀ lẹ́yìn náà. so àwọn akẹgbẹ́ mi ìmọ̀ tí màá dá wọn ni pé it is either kó o fẹ̀mí sí i kó o jèrè ẹ̀ gángan personally káwọn ọmọ rẹ jèrè rẹ̀ kí orílẹ̀-èdè náà sì jẹ́ àbí kó o kókó fẹ̀rẹ̀ kan jà ṣe gáfárà tọ̀ ilé ò bá ń lára mu mọ́ ẹ̀jẹ̀ ṣe gáfárà fún yín so that o ò ní ra ègún fún àwọn ọmọ àtàwọn àrọmọdọ́mọ tẹ́ bá ṣe ọmọ tíṣà tí ó ṣe dáadáa ẹbí ìyá rẹ̀ èyí bàbá rẹ̀ tó jẹ́ tíṣà ni o bóònù náà ṣe tọ́jú ọmọ ọlọ́mọ. orí kan bá sùn yóò ràn gbà. ìmọ̀ràn mi fún wọn náà nìyẹn pé kán dákun torí tọ́lọ́run kán já ṣiṣẹ́ ibi iṣẹ́ àlùbáríkà ni o. ìjẹ́ tíyàn máa jẹ tíyàn máa bọ́mọ jẹ tọmọ máa jẹ ń bẹ̀ níṣẹ́ tíṣà ṣùgbọ́n nìkan ni ó ṣe sacrifice yẹn o. ìwọ tó jẹ́ tíṣà wọn ló ṣe sacrifice yẹn tí ó fi rí bó ṣe rí. ọ̀gá wa kan bẹ ní ìparí tíṣà ni àwọn ọmọ tó ti kọ́ gbàkan tó ti dàbí wọn padà wá rántí ẹ̀ lọ́jọ́ alẹ́ látò ti fẹ́ yìí tó ti fi iṣẹ́ rẹ̀ bí ìpín máa ń sanwó oṣù fún wọn ò lè ran ọdún fún ìsìn tí ó lè ṣẹlẹ̀ tá a bá fi tòótọ́ ọdún tá a bá fi kọ́ ọmọ ọlọ́mọ Ọlọ́run wà àwọn ọmọ tiwa náà. tọ́ ẹ ṣé àdúpẹ́ ọ̀rọ̀ náà ni a ti gbọ́ ìmọ̀ràn náà ni a ti gbọ́ mo gbàdúrà pé lẹ́nu iṣẹ́ tẹ́lẹ̀ kọ̀ọ̀kan wáyàn Ọlọ́run ò ní jẹ́ ká jẹ̀bi níparí ẹ̀ bá wa dárúkọ yín lẹ́ẹ̀kan sí torí àwọn tí bóyá wọn fọkàn bá wa lọ láti ìbẹ̀rẹ̀. orúkọ mi ni Saheed Oyèwọlé ọmọ Ṣítù láti Ọ̀yọ́ Aláàfin ojú pàṣẹ kẹrẹmọdé ọmọ Àtìbà ẹ ṣé àdúpẹ́ ẹ bá wa kí bàbá láàfin kí bàbá yèyé ọba mi bọ́lá ń dọ́ ẹ ṣé àdúpẹ́ gan ni ó dìgbà kan. Please subscribe.